a máa kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti ilé-iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ló níròyìn. Kó tó di wípé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn wa fún tòní, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà. Tá a bá padà dé, ìròyìn yóò máa tẹ̀síwájú lẹ́kùnrẹ́rẹ́. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti bẹ̀rẹ̀ sí ní wá ẹlòmíín, eyín akọni ogun tó tó gbangba sùn lọ́yẹ̀ láti dí àyè èyí tí alákòóso fún ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà, eyín Minister of Defence ọ̀gbẹ́ni Badaru Abubakar, èyí tó kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ láàrin ọ̀sẹ̀ èyí tó lọ yìí, gẹ́gẹ́ wípé látàrí ètò àti ipò àìlera ara rẹ̀ ń ló mú alákòóso ọ̀hún tó kọ ìwé fipò rẹ̀ sílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti wà nínú ọ̀rọ̀ kan èyí tí olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú sí ààrẹ Bọ́lá Tinubu, eyín ọ̀gbẹ́ni Ọ̀nànúgà, èyí tó fi léde ṣe lálàyé wípé ní ọjọ́ kìíní nínú oṣù kejìlá ọdún tí a wà nínú rẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ ajé, òun náà ni alákòóso ọ̀hún ló kọ ìwé sí ààrẹ Bọ́lá Tinubu, èyí tó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó sì gbà á ládùúrà wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò máa lọ síwájú, kò ní wá sẹ́yìn lábẹ́ ètò ìṣèjọba Tinubu. Ó ní òun kọ ìwé yìí láti lè jẹ́ kí ààrẹ àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ wípé òun ti fi ipò òun sílẹ̀ gẹ́gẹ́ bí alákòóso fún ètò ààbò nílẹ̀ yìí látàrí àìlera ara òun èyí tó nílò ìtọ́jú èyí tó péye. Nípa ìdí èyí, ó ní orin Ebeneseri kékeré tí ń bẹ lẹ́nu òun náà ní wípé níyìí lolúwa ràn òun lọ́wọ́ dé o. Ẹ̀rọ èyí tó wà nínú ìwé ọ̀hún èyí tí Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde lórúkọ Bọ́lá Tinubu rèé, tí wọ́n sì ti ní lẹ́yọ̀ sọ́kà náà ni ààrẹ Bọ́lá Tinubu ti bẹ̀rẹ̀ láti wá ọmọ yèmí àti ẹni tó tó gbangba sùn lọ́yẹ̀ o, èyí tí wọn yóò fi sórí ipò náà kó lè máa túkọ̀ ìṣàkóso ẹ̀ka iléeṣẹ́ ọba tó rí sí ètò ààbò nílẹ̀ yìí, máa túkọ̀ rẹ̀ síwájú sí i. Lákòótán nínú ọ̀rọ̀ ààrẹ, ó ní Abubakar tí í ṣe ẹni ọdún mẹ́tàléní ọgọ́ta, èyí tó ti ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Jigawa fún sáà méjì, eyín látọdún 2015 sí ọdún 2023, kó tó di wípé ààrẹ Bọ́lá Tinubu yàn sí ipò, eyín lọ́jọ́ 21 nínú oṣù kẹjọ ọdún 2023, ló sọ wípé arákùnrin yìí náà ni ààrẹ Tinubu tẹ́wọ́ gba ìwé rẹ̀ tó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó gbà ládùúrà fún wípé Ọlọ́run yóò fún ní ìlera tó péye. Ó ní láìpẹ́ láì jìnnà ààrẹ Tinubu yóò kéde alákòóso tuntun èmí, èyí tí ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ láti bọ́ sí àyè èyí tí Badaru Abubakar tó wà kó tó kọ ìwé fipò rẹ̀ sílẹ̀. Kò sí àsìkò láti fi ṣòfò, kò sí ara láti dá dúró, ẹ má dúró, ẹ má rọsẹ̀, bẹ́ẹ̀ sì ni ẹ má wàràrò. mí mẹ́ta tó ti ẹnu Àtíkù Abubakar jáde rèé. Àtíkù Abubakar tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà, tó jẹ́ ojúlówó ẹmẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, òun ló sọ ọ̀rọ̀ náà lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí nílùú Àbújá, níbi ìpàdé tó ṣe pẹ̀lú gbogbo àwọn alága gbogbo ti ẹgbẹ́ òṣèlú ADC láwọn ìpínlẹ̀ gbogbo, èyí tí wọ́n ṣe ìpàdé náà nílé rẹ̀ tó ń bẹ nílùú Àbújá o. Àtíkù Abubakar nínú ọ̀rọ̀ èyí tó tẹnu rẹ̀ jáde níbi ìpàdé ọ̀hún pẹ̀lú àwọn alága ẹgbẹ́ òṣèlú ADC nílùú Àbújá ló ti ní, ó ní ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ní ẹgbẹ́ òṣèlú èyí tó wá láti dóòlà ẹ̀mí àwọn ọmọ Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn àjàgà ebi ètò ààbò àti ètò ọrọ̀ ajé èyí tí gbogbo rẹ̀ tó ti dàrú tí ò yí ẹnikẹ́ni mọ́ o, eléyìí tó pè ní Operation Rescue Mission. Ó ní nípa ìdí èyí, ó ní bí ẹni tí wọ́n ń pè ẹbí ẹni tó ń pè ní bí ò bá tí ì panu mọ́, ẹni tí wọ́n ń pè náà ò gbọ́dọ̀ sọ pé òun gbọ́ àgbọ́yà o.
ó ní iṣẹ́ ń bẹ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú ADC láti ṣe lójúnà láti lè rí dájú pé wọ́n já ewé olúborí lọ́dún 2027 nínú ètò ìbò gbogbogbò ọdún náà. Ó ní kí wọ́n sì rí wípé àwọn wá láti wá ṣiṣẹ́ ni láti gba orílẹ̀-èdè Nàìjíríà là gẹ́gẹ́ bí mẹ̀sáyà tọ́lọ́run fẹ́ lò láti yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò lóko ẹrú ti ìgbàlódé àwọn alájẹbánu olóṣèlú tí ò bìkítà fún orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Àtíkù Abubakar, ó ní kí oníkálukú wọn rí wípé àyà bẹ́lẹ̀ ó bẹ́ sí iṣẹ́ ni o, kò sí eré mosco, iṣẹ́ ni wọ́n ṣe, kí oníkálukú wọn bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ wọn lábẹ́nú báyìí. Gbogbo ọ̀nà tí wọn yóò gbà láti rí wípé ọdún 2027 ẹ̀kọ́ ó ṣojú mímu fún ẹgbẹ́ òṣèlú ADC òun náà ní kí wọ́n bẹ̀rẹ̀, gẹ́gẹ́ bí Àtíkù Abubakar bó ti sọ̀rọ̀ ọ̀hún níbi ìpàdé ọ̀hún tó wáyé pẹ̀lú àwọn alága ẹgbẹ́ òṣèlú African Democratic Congress nílùú Àbújá lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí. Ènìyàn kan tẹ́lẹ̀ rí tó jẹ́ agbẹnusọ fún àwọn àgbààgbà lápá òkè ọya lọ́hùn-ún, eyín Northern Elders Forum NEF, eyín ọ̀gbẹ́ni Hakeem Baba Ahmed tó ti fìgbà kan jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ sí ààrẹ Bọ́lá Tinubu ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tó kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ nínú oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ọ̀gbẹ́ni Hakeem Baba Ahmed òun mà ló ti ní bí Tinubu bá gbọ́n tó sì fẹ́ máa níyì títí dọjọ́ alẹ́ o, olóhùn ìbágbà lámọ̀ràn láti dákun má ṣe sọ wípé òun fẹ́ díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Gẹ́gẹ́ bí Baba Ahmed ti sọ̀rọ̀ náà, èyí tó ní oníṣẹ́ rí òòṣà èyí tí a bá ń ṣe tí ò bá gbéni bá a bá fi sílẹ̀ kò lè ṣekú pani o. Baba Ahmed tó ti fìgbà kan jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú sí igbákejì ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà Kasim Shettima, tó tún jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ sí ààrẹ Bọ́lá Tinubu, èyí tó kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ nínú oṣù kẹrin ọdún yìí ló sọ̀rọ̀ náà lórílẹ̀ iṣẹ́ móhùnmáwòrán kan lọ́jọ́ Àìkú ọ̀sẹ̀ èyí tí a tẹnubọ̀ yìí. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé bí ìtí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé yìí, olóhùn yóò gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn láti ṣe jẹ́jẹ́ kó ṣe pẹ̀lẹ́kùtù nípa rọra fi ipò sílẹ̀ tí ó bá fi dọdún 2027, kí wọ́n fa ọ̀dọ́langba èyí tí ọpọlọ rẹ̀ jáfáfá tó sì ní ìbẹ̀rù Ọlọ́run kalẹ̀ látinú ẹgbẹ́ òṣèlú rẹ̀, èyí tóun gbà lérò wípé kó lè ṣe àtìlẹ́yìn fún irúfẹ́ nìyí tó bá dórí ipò yóò ṣe dáadáa ju Tinubu lọ. Oníṣẹ́ rí ààrẹ Tinubu ló ti kùnà láti mú gbogbo ìlérí tó ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ nínú ìpolongo rẹ̀ síwájú ètò ìbò lọ́dún 2023. Ó ní bí a bá wo ẹ̀ka ètò ọrọ̀ ajé, ètò ààbò àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan nílẹ̀ yìí, ó ní gbogbo ẹ̀ ló bàjẹ́ sí tó mẹ́hẹ̀. Ó ní síwájú kí Tinubu ó tẹ́lẹ̀ bẹ̀, àmìye tí wọ́n ra epo bẹtiróòlù, dísù àti àwọn ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí, a mọ ipò tó wà. Ó ní ṣùgbọ́n látìgbà tó ti débẹ̀, ó ní èmi lọ́kàn tóun gbà lérò wípé kó jẹ́ gbólóhùn tí ó máa jẹ́ ìṣínilétí àti ìsọniníyèjì fún ààrẹ Tinubu láti ṣe dáadáa. Ó ní èmi lọ́kàn òun ló yí padà tó di ebi lọ́kàn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nípa ìdí èyí, olóhùn yóò rọ Tinubu jẹ́jẹ́ o láti lè ní ọmọlúàbí, ìwà ọmọlúàbí tó péye nílẹ̀ yìí. Ó ní tí ó bá fi dọdún 2027 kó má ṣe sọ wípé òun tẹ̀síwájú láti díje dupò ààrẹ sí ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kan sí, kó fa ẹlòmíín kalẹ̀ kó sì ṣe àtìlẹ́yìn fún òun tìín, gẹ́gẹ́ bí Baba Ahmed bó ti sọ lórí ètò ọ̀hún. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹnu ẹni ńlá fi kọ méje. Adíá fún alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà Rotimi Amechi, èyí tó sọ wípé tí wọ́n bá fi lọ òun ò ní gbà á, nípa wípé òun lùgbọ́ wípé wọ́n fẹ́ fi òun ṣe igbákejì ààrẹ fún olùdíje dupò ààrẹ lọ́dún 2027. Bẹ́ẹ̀ bá gbàgbé, àìpẹ́ yìí ni Àtíkù Abubakar ń gbà lérò wípé ó ṣeé ṣe tóun bá fẹ́ jáde dupò ààrẹ lọ́dún 2027 kóun lo Peter Obi tàbí Rotimi Amechi. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ẹnu onípọ̀n ńlá tí gbọ́n pọ̀n, ẹnu ọlọ́fà ńlá tí gbọ́n mutá o. Lẹ́yọ̀ òsọ́kà ni Rotimi Amechi ti sọ̀rọ̀ bóde tó sì fẹ́nu rẹ̀ wí sí ìta gbangba
fún gbogbo mùtúmùwà wípé òun ò ní gbà kí ẹnikẹ́ni lo òun gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ láti díje dupò ààrẹ lọ́dún 2027. Ó ní báwo ni ọ̀bọ ṣe rí tí náà kí ò ṣe. Ó ní torí pé òun gbà wípé òun gan mẹ̀sáyà ni òun, ẹni tí Ọlọ́run fẹ́ tí Ọlọ́run sì fẹ́ lò láti dóòlà orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú àjàgà òfìkìn èyí tó wà yìí ni òun jẹ́ o. Nípa ìdí èyí kẹ́nikẹ́ni má ṣe ní lọ́kàn láti fẹ́ lo òun gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ sí ipò ààrẹ lọ́dún 2027 torí òun náà fẹ́ jáde láti dupò ààrẹ tóun sì gbà wípé òun yóò jáwé olúborí gẹ́gẹ́ bí Rotimi Amechi bó ti fi ọ̀rọ̀ náà léde nínú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tó ń fi èsì sí ìròyìn náà pẹ̀lú àwọn oníròyìn èyí tó so mọ́ra. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin takasùfé ọmọ ilẹ̀ wa Nàìjíríà tó tún jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Idris Abdulkareem, òun ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tí wọ́n ṣe àwọn tí wọ́n jẹ́ olùṣàkóso ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tí wọ́n pè ní microblogging site Meta ni wọ́n ti gbégi lé ìkànnì ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ eyín Facebook page ti Idris Abdulkareem. Èyí ni wọ́n ti gbégi lé báyìí látàrí orin kan èyí tí wọ́n ló ṣẹ̀ fi léde tí orin náà ń béèrè wípé kí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump kó dákun dábọ̀ kó máa bọ̀ láti wá ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ kó bá wa dóòlà Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn àjàgà wípé àwọn ìjọba wa wọ́n ti kùnà, wọn ò ní ipá àti agbára bí kò ṣe wípé ìwà jẹgúdújẹrá ìlú bámbámú ni mo yóò mi ò mọ̀ bébí ń pọmọ ẹnìkan kan èyí ni wọ́n ń lù tí wọ́n sì ń kọ káàkiri. Àwọn ọ̀rọ̀ tó ń bẹ nínú orin ọ̀hún rèé èyí tí wọ́n ní orin náà ó ṣeé ṣe kó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó lè dá ogun wàhálà sílẹ̀. Ìdí rèé tí àwọn olùṣàkóso ìkànnì Facebook microblogging site Meta èyí ni wọ́n ṣe gbégi dá ojú òpó ti Facebook ti Idris Abdulkareem èyí tí kò lè ní àǹfààní láti ṣohunkóhun lójú òpó Facebook rẹ̀ báyìí. Microblogging site Meta sọ wípé orin náà àwọn gbà lérò wípé ó ṣeé ṣe kó jẹ́ orin eléyìí tó lè mú fàákàjà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tó lè dá sílẹ̀ ní. Ìdí rèé tí wọ́n ṣe ní igi gogoro má gbomi lójú òkèrè ńlá tí wò bọ̀ tí àwọn tó jẹ́ olùṣàkóso ìkànnì Facebook tí wọ́n ṣe gbégi dá ojú òpó Facebook ti Idris Abdulkareem tí kò lè ṣe ohunkóhun lójú Facebook rẹ̀ báyìí. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ ọ̀tun rẹ̀ míì láti ilé iṣẹ́ wa. Mo gbà ládùúrà wípé ìbànújẹ́ ó kéré tóbi kò ní kàn wá o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.